ẹ lọ túbá tó bá ṣe é ṣe gbogbo yín ẹ túbá níwájú ọba Ghandi tọ́lọ́ Ọlọ́run tó bá ṣẹ̀ mí wá bẹ̀ mí tó bá wá ṣe ọmọ nàbí Ádámọ̀ ẹ̀ tó bá ṣe ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ mọ́ wàá bá mi oníkọ́lọ́bẹ̀ o ẹ ṣàbòsí ọba Ghandi o ẹ lẹ ṣàbòsí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ èmi kọ́ lẹ́sẹ̀ gbogbo ìlú lẹ́sẹ̀ nípa pé ẹ̀ ń sọ pọ́ọ̀tì ẹni tí ń sọ pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí mọ́ọ̀sì tẹ́gbẹ́jọ́ tí wọ́n ń kọ́ kò sójú ọba Yunusa kò lè jáyé ńgbà náà tóun wá dé tí wọ́n ń sọ fún wa pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ẹ̀yin àáfàá yẹn sì ń tẹ̀lé ẹ̀ sì sọ fún pé ara wa ló ní wọ́n wá jẹ́ Aláàfin Ọ̀yọ́ lẹ́nìí ẹ̀yin wá ń sọ fún Aláàfin pé Aláàfin ló ní o pẹ̀lú máikrófóònù iná máa ń sọ nìyẹn o bẹ́ẹ̀ yóò bá sọ ọ̀rọ̀ ẹ̀yà rántí àwọn tí ọba bá ń gbọ́rọ̀ wa pamọ́ tó bá tó gbé ọ̀rọ̀ wa o bàbá wa fáwọn Dáúdù wàhálà mi ò wá rí yín fín mo kàn ń sọ fún kíkẹ́ túbá ni wáyé tí ẹ̀ ń mú ìlú yín tẹ́ ń wá fẹ́ gbèlú yín ga tẹ́ ẹ fẹ́ dà ló ń lù tẹ́ ẹ sì ń dàrú ló tà bẹ̀rù Ọlọ́run a sì máa sọ̀rọ̀ náà a tún máa mú háyà wá níjó la rí kí kìrìsìtẹ́nì àmọ́ wá criticize ẹ mọ̀ láwọn sọ pé kìrìsìtẹ́nì ní tó bá jí tabadí láṣọ mọ̀nà níjọ́ sọ ohun tàná wà ń bẹ̀ sáré kìrìsìtẹ́nì kan gbógun tiwọn níjọ́ sí bàbá sọ ohun tàná Ajagungbadé kẹta àbáwájímọ̀ ọlọ́ládùn ni tí wọ́n ní táwọn chọ́ọ̀chì kan l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ní fanfa tí bàbá sọ ohun lọ bá wọn dá sí tí wọ́n ní kó ti chọ́ọ̀chì yẹn pa àwọn kìrìsìtẹ́nì òdìdé kan ní Ṣọ̀ún kọ́ ló ní mọ́ṣáláṣí Ṣọ̀ún kọ́ ló ní ṣọ́ọ̀ṣì Ṣọ̀ún mùsùlùmí Ṣọ̀ún tàná mùsùlùmí ni wọ́n ẹ wá kó ẹjọ́ lọ ọ̀dọ̀ bá nìyẹn ẹ wá kó ẹjọ́ lọ ọ̀dọ̀ ọba nìyẹn ọba wa sọ fún yín pé ìmáàmù àfàtọ́lé á lọ́nú ilé yín ẹ̀ lè yanjú ẹ̀ tá bá ti yanjú ẹ̀ tán kí mọ́gàjí yín ó mú ẹ wá bá mi ẹ dákun ìmáàmù wa dìde ó wá fáìlì ẹjọ́ pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ìmáàmù tún dìde lọ sí kóòtù wípé kí wọ́n gbé kúrò wípé ká má fi ilé jẹ ìmáàmù mọ́ ní tí wọ́n ti ń jẹ láti ìgbà kí wọ́n tó bí àfàtọ́lé àwọn sáyé tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n torí self interest tí wọ́n tí gbogbo ohun tí ń jẹ́ òótọ́ kó lè bá a dirọ́ káyé lè bá a gbàgbé ẹ̀ Mr. Emmanuel Adé kẹ́ ẹ máa wo àbòsí o la'anatullahi alal kasibin èmi àròsọ bí tí máa ń ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí kọ́ lọ́kọ́ dasẹ̀ mi nù gbogbo ẹ̀yin tó wá ń ṣe àbòsí lórí ọ̀rọ̀ yìí lọ́wọ́ dasẹ̀ yín nù a lè máa wòran ẹ bá a sì máa fẹ́ sọ̀rọ̀ a máa bẹ̀rù ṣé ẹjọ́ lọ àbẹ́jà nàbì ni ẹ sọ́lọ̀ mọ̀nà ẹ kọ́ lẹ dá wa ó sì sún ọ̀pẹ́ ẹ̀ lè pa wá ẹ̀yin àfa tẹ̀ ń ṣe àbòsí ẹ̀yin àfa kan ẹ ti wá s'Ògbómọ̀ṣọ́ ẹ ti ṣàbòsí ẹ ṣàbòsí Ọlọ́run ẹ ṣàbòsí ẹlẹ́dàá yín àfàtọ́lé wa dá lẹ́nu tí wọ́n pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí àfàtọ́lé sọ pé kí wọ́n yí kú ò yí pé kọ́ máa fi ilé jẹ ìmáàmù mọ́ kò tọ́nú ẹ̀sìn àfàwa Dáúdù igi ogun ẹ má bínú sáà àfàwa jẹ́ ní àfàwa Dáúdù nílùú Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ àárín pẹ́ o Ọlọ́run máa dúró tì í ní tẹ́ ẹ ṣe yìí èmi àti níwájú Ọlọ́run kó láti wá bọ́m̀bẹ̀ báyìí wọ́n wá pè ní Ògbómọ̀ṣọ́ ẹ wá gbogbo tí ìmáàmù Tọ́lé á sì sọ yẹn pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ẹ sọ fún wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé ọba ló ní mọ́ṣáláṣí àfáà Tọ́lé á sọ bí wọ́n gbé lọ kóòtù pé kí wọ́n gbé kúrò ní ilé kí wọ́n pé kí wọ́n fi lè jẹ ìmáàmù mọ́ ẹ rí nǹkan kan sọ sí ẹ lọ support àfáà Tọ́lé á ní alhamdulilayi rabbil alamin Ọlọ́run bá tí kì í pẹ́ kó tó fi àṣírí kó wá hàn Aláàfin Ọ̀yọ́ tèmi wá jẹ Ọlọ́run jẹ́ àárín wọn pé jẹ́mi wọn ó gùn lórí dáadáa jẹ́mi wọn ó kọ́lé Aláàfin Ọ̀yọ́ tèmi jẹ́mi rẹ̀ ó gùn jẹ́mi wọn ó gùn jẹ́mi wọn ó gùn jẹ́mi wọn ó gùn dáadáa kó má ba Ọ̀yọ́ jẹ́ àwa kì í ṣe alágbàkó tí ọmọ bàlóòlù jẹ́ àlè fẹnu bàlóòlù jẹ́ tó àgbàdo àkìlú ó bàjẹ́ amẹ́nibá ní òun fẹ́ bàlú wa jẹ́ á ní kọ́ lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ àwa ríbi tẹ́ ẹ ti gba máìkì inú mọ́ṣáláṣí àfọwọ́ Dáúdù wàláhì wàhálà tí wáyé sọ ti àmọ́ mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa tọ́pẹ́ bọ́lọ́run ti fẹ́ ẹnu
náà lẹ ti ṣeun ó kù yín ó kọ lọ́hùn. káwa ní pé bọ́lọ́hún ti fẹ́ kọ́ lẹ ṣeun ó tún kù yín ó kọ lọ́hùn. Ọlọ́run ti fún yín láyà tí mú máìkì lójú àwọn èèyàn kẹsàn tẹ́ ẹ fẹ́ kẹ́nìkan ó sì máa lè challenge yín àmọ́ Ọlọ́run tó lè challenge yín ó challenge yín tó bá yá o. ẹ sì dìde nu mọ́ṣáláṣí Ọ̀yọ́ náà tá a sì rí fídíò ni èmi ẹsẹ̀ tí mọ́ èmi àkọ́kọ́ ni pé èmi ò ní evidence lọ́wọ́ tó bá bẹ̀rẹ̀ yín fún ọ. njọ wá sí wáàsí l'Ógbómọ̀ṣọ́ njọ tí Ìmáàmù Tọ́lá gba PhD gbogbo ń tẹ pátá gbogbo ẹ̀ ní bẹ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ sì báàkì wọn. Àlẹ́ gbọ́ bá jọ náà o ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n sọ òótọ́ ọ̀rọ̀ wá àbòsílẹ̀ ṣẹ́jọ́ náà. So àmọ́ nígbà tára fi Ọ̀yọ́ jẹ wọ́n ní òsìkà òjé ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ gba microphone ẹ ń sọ fún Aláàfin Ọ̀yọ́ tòní wípé Aláàfin Ọ̀yọ́ ló ní mọ́sálásí lẹ́nu tiyín ẹ ń sọ wípé Aláàfin Ọ̀yọ́ ilé ni wọ́n sì ti fi jẹ ilé ni wọ́n ìdílé tí sì ń jẹ ìmáàmù ń bẹ lọ́yọ̀ọ́ ẹ sì ń sọ wípé ìdílé ni wọ́n fi ń jẹ ìmáàmù kí làwa wá ṣe fún yín àfàdá Ológbòmọ̀ṣọ́ kí ni ọba wa Ghandi ṣe fún yín kí lọ́ra ń gba yín tẹ́ ẹ fi ń gbè lẹ́yìn ìmáàmù àfàtọ́lẹ́à àríbẹ́sẹ̀ lábúbú tẹ́ ẹ kúnlẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ tèní pẹ̀lú gbòjá àfàjẹ́ ní Ọlọ́run bá yín kí ló tẹ́ ẹ ṣe gírímọ̀ káì sálàáfin Ọ̀yọ́ tèní. So àbáwá Dáhùd lọ́yọ̀ọ́ ṣe ti wá rí báyìí àwọn akábíyèsí sọ̀run Ọlọ́run ní fiyínlẹ̀ Ọlọ́run jẹ́ borí àwọn ọ̀tá yín ẹ̀yin àfà ẹ wá ń disgrace Islam nípa pé ẹ ń torí omi inú wa ń torí tí ó jẹ ẹ sì fẹ́ máa ba ìsìn Ọlọ́run tánú Muhammad jẹ kí ló dé ká má lè sòótọ́ ọ̀rọ̀ pé wáyé tá àrántí jọ tí ó kù Ọlọ́run bá tó ní wá. So ní Ọ̀yọ́ èyí lè sọ proudly pé Ọ̀yọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló ní mọ́sálásí àmọ́ ẹ̀ ń sọ fún wa àmọ́ ìmọ̀ àfa àtọ́lẹ́à tẹ̀ǹtẹ̀lẹ́ sì ń sọ fún wa pé kábíyèsí Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí Ṣọ̀ún la ilaha illallah Muhammad ẹ̀ sì tún gbé lẹ́yìn rẹ̀. ṣé wàá ti pé àbòsí ti jáde báyìí tábàlà àfa ń ṣe àbòsí sáà tí wàá rí báyìí pásítọ̀ àbòsí ń bẹ. èmi là ń wò yìí tẹ kúnlẹ̀ fọláàfin yìí kí wàá lọ bọ́ fi sórí tí náà kí o ṣe. kí lọ bọ́ Aláàfin ọba àlú fi sórí tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fi ṣe. tẹ́ẹ̀ fi wá wò pé àfáà kan lè wà tí ó mọ bú ọba àlú tẹ́ẹ̀sì nílé bá wí ẹ̀yìn sì ń pọ́n ọba àlú ti yín lé. òun la fi sọ fún yín pé kẹ́níkálùkù ó dilé rẹ̀ mú. bẹ́ẹ̀ bá lè sọ òótọ́ ọ̀rọ̀ fẹ́ntọ́ ẹ̀kẹ́ ẹ sọ fún bóyá òótọ́ òun lè di tẹ́ ẹ jẹ àbí tẹ́ fẹ́ jẹ ẹ bá dẹ̀ dákẹ́. ó ti wá fi wá hàn wá pé torí pé àbáwá Ghandi Orúmọgẹ́gẹ́ Afọlábí tó bí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì òun lẹ́bí ń ṣàbòsí wọn to say the fact and the reality. ẹ dákun ṣe bàbá wa ọba tó jẹ ní Ọ̀yọ́ yẹn ṣe Kìrìsìtẹ́nì náà àbí mùsùlùmí ẹ bá ń kọ́ sí comment section. Aláàfin tọ̀yọ́ tó jẹ lẹ́ni tí wọ́n jẹ́ njọ́ sátidé yìí tí wọ́n jẹ́ adé fún Tẹ̀míwógún ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n ni àbí mùsùlùmí ẹ bá ń kọ́ sí comment section ẹ dákun. Ẹlẹ́ṣọ̀ Ìbùkún Adékúnlé bàbá Aláàfin tọ̀yọ́ tó jẹ níjọ́ sátidé yìí ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n àbí mùsùlùmí. àdìgẹ́ mo ṣe láìpẹ́ lánàá mo tún wá ṣe lẹ́nìí àìníṣẹ́ kọ́ ṣùgbọ́n ẹnìkan ní Kìrìsìtẹ́nì kálíbi tó sọ fún mi ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n àbí mùsùlùmí. mo ó nìkan tí n fẹ́ bú jáde ń bẹ̀ ni o ẹ máa wo àbòsí mo fẹ́ kí gbogbo ayé ó rí àbòsí àwọn àfáà gbogbo ẹ̀yin àfáà náà ẹ rí àbòsí o. ẹnìkan ní Muslim Christian ni Mr. Emmanuel adá mo fẹ́ mọ̀ sí Aláàfin tó jẹ ní ìjọ sátidé yìí is he a Christian or Muslim. àwọn tó wà ní comment section ẹ dákun ẹ jẹ́ kí mo fẹ́ ká bá mi ká down. ìyàwó kan ní Christian ni wọ́n but àwọn náà ní I think is a Christian that definitely kò wọ́n àwọn náà wà aṣọ nìyẹn Mrs. Olúwatóyìn
mo fẹ́ confam Olúṣẹ́gun oyè wọn ní Christian ni subhanallahi walhamdulillah. So Christian ni Aláàfin Ọ̀yọ́ tèmi, Allahu akbar kabira. Ìbá ètò ní Christian ni I got the photo proof of it. Kọ́lá wọn ní apostolic ni wọ́n. Àfáwà Dáúd alábòsí ni yín, I'm not sorry to say sir. So ẹ̀yin lè kúnlẹ̀ níwájú Aláàfin Ọ̀yọ́ tí wọ́n jẹ nínú mọ́sálásí. Aláàfin Ọ̀yọ́ tún wọ mọ́sálásí. Ẹ sì sọ fún wọn láàyè àti sọ̀rọ̀ lórí nínú mọ́sálásí. Ẹ̀yin sọ fún wọn pé àwọn ni wọ́n ní ẹnìkan tó ní Muslim ni wọ́n. Ẹ dákun ẹ jẹ́ mọ̀ fáktì kan tó jọba ló máa lè jọba nísìn wọn ò ṣẹ̀sìn kankan bá wọn ti di ọba ìlú, wọn ti di ọba kìrìsìtẹ́nì, wọn ti di ọba mùsùlùmí. Ṣùgbọ́n ìyẹn kò nídìí. Ṣùgbọ́n kí àfà Dáúdù kan ló máa mọ̀ fúnra wọn. Ẹ̀yin kúnlẹ̀ lọ́dọ̀ kábí báyẹ̀ tó sí fìlà. Àfà Àtọ́líà dẹ̀ ń rúga sí ọba, ó sọ fọ́ba tiwa pé òun kọ́ ló ní mọ́sálásí mọ́. Ó sọ pé ìdílé ọmọdé mọ́ fi ìdílé jẹ́ ìmọ̀ọ́mù mọ́, gbogbo yẹn sì tó ń gbé lẹ́yìn mọ́ọ̀mù yẹn. Kí la fi ṣe yín l'Ógbómọ̀ṣọ́? Ẹ sì má jà tàn wá, ẹ má jà tàn yín o. Ṣé ẹ rí kéèyàn já àfà bọ́lọ̀ gbà fún yín kò ní túmọ̀ pé bóyá ẹ lè wá sọ̀rọ̀ ká mọ́ lè challenge yín sà. Thank you very much. Wọ́n ní is a Christian before kan tó jọba. Ọba wa Ghandi Afọlábí Christian ni wọ́n. Àfà Àtọ́líà sọ ẹ ti ráyé yín báyìí. Àfà Àtọ́líà ṣe ẹ ti ráyé yín báyìí, ẹ ráyé yín, ẹ wo tẹ́ ẹ sọ wá dà l'Ógbómọ̀ṣọ́. Àwọn tí wọ́n ń tẹ̀lé yín tí wọ́n ń tì í lẹ́yìn tẹ́ ẹ fi ń lu gàgà sí kábíyèsí sọ̀run, àwọn ò mọ̀ ṣe tìlú wọn bẹ́ẹ̀, àwọn ni wọ́n máa ń kúnlẹ̀ fọ́ba ìlú wọn yẹn níwájú sọ. Ṣé ẹ sáà rí sá? Àfà Àtọ́líà ṣe rí bí Àfà Dáúdà. Àfà Dáúdà wọ́n wá sí ibi PhD program yín, ẹ wọ́n ń fọ́tá. Àwọn sì déwájú ọba tí wọ́n torí gbà tẹ́nì kọjá níjọ́ ní ìyẹn kàbí sara ó ní kí ni kìrìsìtẹ́nì ń wá inú ọ̀rọ̀ mùsùlùmí. Ọba máa wọnú ààfin, ó máa wọnú Central Mosque Ọ̀yọ́ lọ. Mọ̀ lé jáde máa mọ̀ gbáriwo kẹ́ ní wọ́n ṣe kí ló kó ẹ̀dọ̀ dá sọ̀rọ̀ mùsùlùmí. Ọba ẹ̀yin àfáà máa ń síbìlà lórí fọ́ba ní mọ́sálásí ẹ̀ máa ń kúnlẹ̀ fún wọn. Ṣé bẹ́ẹ̀ ṣe wá sífìlà fọ́ba nínú mọ́sálásí sọ wá dín iye ara yín kù, sọ mú ìjà àfáà yín tó parẹ́. Wáyé tẹ́ ẹ̀ wá lè bá Àfà Àtọ́líà Tolúṣínà kẹ́ bá sọ̀rọ̀. So ti wá fi hàn pé gbogbo yín pátá báyìí ẹ nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́, ìfẹ́ Àfà Àtọ́líà àti bàbá olówó ẹ̀ lẹ́ni. Tẹ́yìn bá wá lẹ́ nífẹ̀ẹ́ ìlú wa, àwa tá kì í sọmọ àlè, á jáde pa ìsọmọ àlè. Àwa nífẹ̀ẹ́ ìlú wa, á sì ní wò kẹ́nìkan bà ìlú wa jẹ́. Ẹ̀yin àfà alábòsí, ẹ̀yin inú Ọlọ́run ni. Ẹ̀yin mùsùlùmí tẹ́sẹ̀ sí di báyìí. Kí náà ń pè ní àbòsí tó jù bá ń lọ? Ẹ tún sọ ohun tí ń jábòsí fún mi tó jù bá ń lọ. Ẹ wo àwa náà ó sọ̀rọ̀ kò sí tẹ́sẹ̀. Ẹni bá wọ́n ní ẹnìkan kan ò jọ́lọ́ ọba lọ, ẹ gbàgbé ẹ. Ṣé kí ni mo fẹ́ ṣe láìpù yìí, àwọn kan sọ fún mi pé àròsọ fi kò sí nǹkan kan ń sọmọ l'Ógbómọ̀ṣọ́. Wá tẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn àfà, àìmọye àfà náà ti wo Ògbómọ̀ṣọ́ tẹ́ ń sọpọ́tì ìmáàmù yìí, ẹ̀ ń sọpọ́tì Àfà Àtọ́líà yìí ní gbogbo bó tó ṣe ń ṣe pẹ̀lú ọba náà sí. Ìta mọ̀ kí wọ́n tó bí ìfà Àfà Àtọ́líà gbogbo ẹni mo lè fi sọ Àfà Àtọ́líà ò lè fọdún mẹ́wàá jù mí lọ lọ́jọ́ orí. Wọ́n lè tí ìbírù mi lọ́mọ. Àfà Àtọ́líà kò lè tí ìbírù mi lọ́mọ, kò ń sọ̀rọ̀ pé mo mọ èjì mi. Bí náà ti súnmọ́ 40 díẹ̀ mo ṣe àjòkó yìí. Wàláhì ó kù tí ń tí báyìí kí n kọ́ 40. Ìbàjẹ́ lọ́jọ́ orí mọ̀nà.
àfáà tó lé awádìí lọ́sàkọ̀ òru kan ń sọ fún wa wípé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ó sì gbé lọ kóòtù bẹ́ẹ̀ ó ń sọ fún wa pé ká má fi ìdílé jẹ mọ́ torí wípé àwọn ìdílé sọ fún pé kì í sọ wọn lólé àwọn àfáà ò sì rí evidence mú wa gbogbo yín wá ń wá ẹ̀ wá ń jẹ́rìí èké ẹ̀ ń ṣe àbòsí ọlọ́run bẹ́ẹ̀ bá túbá gbogbo ẹ̀yà àfáà tẹ ṣàbòsí Ògbómọ̀ṣọ́ tẹ ṣàbòsí ọba Ghandi tẹ́ ẹ̀ bá túbá wàláhì nírí ìyọnu ọlọ́run I'm not sorry to say gbogbo ẹ̀yìn àfáà ẹ̀yìn sọ páyà fi o gbogbo ẹ̀yìn àfáà tí wọ́n náà mọ̀ pé ó ti ṣàbòsí ọba yìí ìbẹ́yìn kan lè gbọ́ kábíyèsí já Christian ó ní kò fi lè direct mọ́ bó ṣe wùwá àbí ọgbà ọ̀nà tó bá jẹ yìí ńkọ́ ọlọ́run ṣeun ọlọ́run tí pé kó tó fi wàláhì ọlọ́run sọ ọlọ́run ní òun ìsalábòsí aláàfin tàná tó gbéṣẹ̀ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni ó ṣe dáadáa ó ṣe ayé kí bàbá yẹn wọ́n tún kí wọ́n lẹ́yìn wọn bàbá wa sọ wọn tàná mùsùlùmí ni wọ́n fi lẹ́gẹ̀sì tó dáa kalẹ̀ wọn ò jẹ́ kága ó gbóná mọ́ ẹni tí ó jẹ́ tó jẹ́lé nídìí ọlọ́run wa fẹ́ gbé kúò ó wá gbé fún kìrìsìtẹ́nì ó gbé kúò lọ́dọ̀ mùsùlùmí ó gbé fún ọlọ́run sọ fún yín pé mi ọlọ́run ìfèsì ibì kan nù àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí èmi ni mo ní wọn ó wá fẹ́ tún ṣètò aláàfin tọ̀yọ́ náà ó tún wá gbé fún kìrìsìtẹ́nì ó yẹ kẹ́ ẹ lé ọ̀bá aláàfin ọ̀yọ́ kẹ́ ẹ lé àwọn náà kó mọ́ṣáláṣí ni o tọ́pẹ́ ń tẹ́ ẹ sọ ń tẹ́ ẹ bẹ́ẹ̀ sí dúró ti àfáàtọ́ léa lórí tí wọ́n ṣe l'Ógbómọ̀ṣọ́ ká ń lóòótọ́ ọlọ́run bó ti fẹ́ ẹnu ló sì ráìtì ni gbogbo tẹ́ náà sí lọ́yọ̀hún tẹ́ ń sọ pé aláàfin ló ní mọ́ṣáláṣí kò yẹ kẹ́ ẹ sọ ó yẹ kẹ́ inú sọ fún wọn pé àwọn kọ́ ló ní mọ́ṣáláṣí ni. òsìkà ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní òkì kíní kan mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ ti kíní kan kì mọ́lẹ̀. kí ló ṣẹlẹ̀ tẹ́ bá já àfa nǹkan sẹ́ já ànábì ọlọ́ọ̀ni wọ́n máa sọ kíní kan tẹ́ bá sì já àfa ẹ̀mọ̀ àwọn tẹ́ kán kéwòn náà ẹ mà àwọn ọmọ kéwòn gbogbo ọmọ lè fi sọ ìlè sínú ọmọ kéwòn yín so kílẹ̀ fi wá sọ tí yóò dáńpa lu wọ́tà ní fún yín lésì tábàjá àfa ni à ń fún lápọ̀nlé ṣé àpẹ́ńtà ń fún tí n bá tí àfa bá kọjá tí bá jẹ́ ìmọ̀ tí àbí bá jẹ́ mọ́ ìlú kan tó bá kọjá tí n bá kí sọ́nà ọlọ́run wọlá yóò nítorí mi kí yóò dáṣẹ́ mi nù ni. ọlọ́run bá pọ́n wọlé já pọ́nra wálé mọ̀nà ọlọ́run pọ́n ilé nù àfa àwa mi wá ń bẹ tó bá ti wá fún wa máikrófóònù tó bá ti wá fún wa máìkì báyìí tó bá ti lé máìkì lọ́wọ́ tó lọ́run ti kó àyàn sí wọn wájú á ti wá gbàgbé pé ọlọ́run ti fún àwọn kan náà máìkì lánàá ti gbà lọ́wọ́ wọn ó lè gbà lọ́wọ́ àwọn náà lọ́la àmọ́ wá wò pé tọ́ni tá bá ti sọ abẹ́ ti gé a lè sọ a lè wí wàláhì tàláhì ìgbẹ́ bá wí tí ọ̀dà kò sí lẹ́nu. èmi ti sọ fún yín pé àfa tó bá wọ́n sọ mọ́sọ̀ tó bá ti wí wóróworó á dà padà sí lẹ́nu. ǹdẹ́ bá ṣe ni ẹ ṣe kí ẹ tó bá fẹ́ ṣe lórí ìlú wa. so ẹ mọ bá ti ẹ mọ kálukú mọ ìlú ẹ mọ ẹ̀tọ́ ìlú yín ẹ sì mọ bí wọ́n ti ba ìlú ọ̀hún lù bá ti fi ọ̀rọ̀ bá ló lù jẹ́. so ti ẹ̀ dá ọba Ghandi yẹn bàbá yẹn ò sọ̀rọ̀ ńjọ́ kan kí wọ́n sọ̀rọ̀ àìdá pẹ̀lú mùsùlùmí rí láyé iná ti jẹ́ wáyé tán sábò sí wọn. àbá àtọ́ ilé aṣẹ ti wá ráyé báyìí àwọn tí wọ́n ẹ̀yìn jáde ẹ̀ ń sọ fún ọba wípé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ọba Ghandi wípé wọn ṣe kí ni wọ́n lè control nítorí pọ́n ṣe kí ni wọ́n jẹ́ kìrìsìtẹ́nì àbí. ẹ̀yin náà lọ bí coronation yẹn coronation yẹn o àfa àtọ́lẹ́à coronation yẹn lọ lọ́yọ̀ọ́ o tẹ́ ẹ dúró lẹ́yìn àfa tó fẹ́ ṣe àdúrà bẹ̀rẹ̀ tẹ́ ẹ dúró bí security lẹ́yìn wọn báyìí ọba tí sì ń jẹ́ náà Christian ni o wá ìtàn tara lé wa lọ́pọ̀ ń ló fà á àwọn kan máa ń pè mí wípé àròsọ fi ọ̀rọ̀ yìí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ká wá dákẹ́ kẹ́ máa bó kọba wa jẹ́ ni ká dákẹ́ kẹ́ máa bàlú wa jẹ́ ni ṣe expect pé kábíyèsí ni kó jáde kó mọ̀ sí tí mò ń ṣe bí wọ́n ṣe ráyè rèédé àwa la máa jáde náà gbàdá sọ máa lè àwọn tí wọ́n ń wí wóróworó yìí
tí wọ́n fẹ́ máa bà lónìí jẹ́ yìí àwọn tí wọ́n ń wí ọ̀rọ̀ tí ọ̀dà sọ́ba yìí ẹ̀ kì í pè wọ́n kẹ́ wọ́ọ̀nù pé tí wọ́n sọ ọ̀dà àwa tá a wá jáde láti máa protect image ìlú wa. tá a jáde láti máa protect image ìlú wa kí n máa bọ́ kọba wa jẹ́ ẹ mọ̀ wá pè wá ká dákẹ́ téèyàn bá pè mí tó bá ní kí n dákẹ́ kí n má protect ìlú wa mọ́ Ọlọ́run lè dá lákẹ́ o. àwọn tí wọn ò lè jáde sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ń fún wa ní support underground pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ à ń support yín ara ẹ̀ nìyẹn àwọn kan ń support nípa pé àdúrà ní gbogbo ìgbà wọ́n máa pè wá àwọn sáwọn àdákẹ́ máa wòran ni ayẹkẹ́ àbọ̀ sí bàlúwa jẹ́ ni àfáàtọ́lẹ́à díẹ̀díẹ̀ nù dájọ́ Ọlọ́run ti fi ń hàn yín nù pé alábòsí ni yín àti dédé àwọn tí ń tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ ń sàbò ṣọba Gandhi ni. (09037953997) o nọ́mbà tí ẹ fi pè dá sí program láàrin ìṣẹ́jú 5 tí ò ní pẹ́ ní bá fẹ́ dá sí. àfáà Dahood igi ogun àfáà Dahood ẹ má bínú tí má ní kí n máa pe igi kíní yẹn mo lè sí pé mi ò ń bá wọn fa mi sí nílùú Ọ̀yọ́ ẹ dákun ẹ túbà o torí mo rí pé àfáà tó ní mímọ̀ níyìn tọ́lọ́run sì gbà fún àmọ́ nǹkan ẹyọ kan yẹn máa ń ṣe tọ́lọ́run fi máa da sí èèyàn nù. ṣètánì bó ti yàwó tó ní ìmọ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ ṣètánì tó nǹkan ẹyọ kan ṣètánì ṣe kí ló sì ṣe náà ní ṣètánì náà ṣe pẹ̀lú gbogbo ìmọ̀ rẹ̀ náà lẹ́wọ̀n ẹ̀yìn afáàtì náà ń ṣe kí ló dé Ọlọ́run yọ Ádámọ̀ ọ̀dà Ádámọ̀ àwọn màláìka lọ́lọ́run náà sọ pé kọ́ lọ́ọ́ bu yẹ̀pẹ̀ tó fi dá ànábì Ádámọ̀ wá wọ́n bù ú dé Ọlọ́run á dá tán Ọlọ́run á pè gbogbo pé ẹ̀yà ìsìjìdó lẹ̀ Ádámọ̀ gbogbo yín ó pè Ṣẹ̀tánì náà ìsìjìdó lẹ̀ Ádámọ̀ ó ní gbogbo yín sí kí ni ẹ sàjádà ẹ sùjúdù ẹ forí kalẹ̀ fún Ádámọ̀ Kùránì ní ó ní fàṣájàdú ilá ìbìlísà àbá wá sẹ̀kì bára ó ní gbogbo wọn sí kí ni wọ́n sì forí balẹ̀ fún Ádámọ̀ ìbìlísù nìkan tí ń jẹ́ àṣetánì nìkan òun ló gbẹ́rù gbọ́n yìí àbá wá sẹ̀kì bára òun ló gbà apá tó ní Ọlọ́run níbo òun sì wá forí balẹ̀ fún ẹni tó dá lójú òun torí ọba ládámọ̀ tó náà ní number 1 tí ó kọ́kọ́ dá tí ó mọ̀ jẹ́ Khalifatullahi fil ardi nígbà tó láwọn sọ fún wọn ó ní qala rabbuka lil malaika inni jakhilun fil ardi khalifa khalifa táwọn òun fẹ́ ṣe kí ni òun fẹ́ dàlífà sórí ilẹ̀ tí ń jẹ́ ọba lórí ilẹ̀ ẹbí nítorí pé Ṣẹ̀tánì ò tẹríba fún Ádámọ̀ lọ́lọ́run fi làánà rẹ̀ tí ní má lò fi wúlò mọ́ gbogbo ìmọ̀ tó ní Ọlọ́run làánà rẹ̀ àti ìmọ̀ àti gbogbo ohun tọ́lọ́run fún fúnra rẹ̀ bí làánà ń bá kí làánà ń bá káyì. ká gbà fún ẹ̀tọ́lọ́ máa gbé síbi nǹkan bí àti lè wù kó ní ìmọ̀ tó kọ́lọ́run gbà fún ọ tó o bá ti lè yí aago kúkú mi tọ́lọ́run bá yí sí gbogbo tó o ní nímọ̀ náà Ọlọ́run jẹ́ kó yí ẹ pé mi ni mo fún ẹ nímọ̀ èmi ni mo fún ẹ mi ni mo gbé máìkì lé ọ lọ́wọ́ mi ní kó máa sọ káyé máa gbọ́ ṣàǹkó tọ́lọ́run bá pèèyàn sọ̀rọ̀ àdánwò ni ìwọ kọ́ nìkan kọ́ lọ́mọ kéwò kódà kì í ṣèwọ nìkan ló mọ̀rọ̀ sọ àmọ́ lọ́n kàn sá ọ lẹ́sà ó fa ọyọ́ nu gbogbo èèyàn yòókù ó ní kí wọ́n máa jẹ́ voice of voiceless ni kó máa jẹ́ agbèrè fún àwọn tí yóò yá wọ́n máa gbé sọ fún wọn àdánwò wa ni ẹlòmíràn ọ̀rọ̀ náà ni ó padà sọ yóò padà sọ sórí ibu ni ẹlòmíràn sì padà sọ̀rọ̀ yẹn náà yóò padà sọ́ọ̀là ni asọ̀là ni ó sọ iná àdéhùn náà sẹ̀gbélà ni bọ́lá bá ti fún ọ ní nǹkan ó ti fi lọ ọ̀nà méjì lẹ̀ fún ọnu bóyá ó ti ọ̀nà yẹn sérí ibú ni àbótí ọ̀nà yẹn sórí ire gbogbo sẹ́tì bá ti wá fi jẹ́ ẹni tó wá fi ojú ayé rẹ̀ ṣe ó lè ṣe mistake kékeré kan tó fi wá gbé ìjọba Ọlọ́run ẹ lọ túbá
tó bá ṣe é ṣe gbogbo yín ẹ túbá níwájú ọba Ghandi tọ́lọ́ ọlọ́run tó bá ṣẹ̀ mí wá bẹ̀ mí tó bá wá ṣẹ̀ ọmọ nàbí Ádámọ̀ ẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ mọ́ wàá bá mi oníkọ́lọ́bẹ̀ o ẹ ṣàbòsí ọba Ghandi o ẹ dẹ̀ ṣàbòsí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ èmi kọ́ lẹ́sẹ̀ gbogbo ìlú lẹ́sẹ̀ nípa pé ẹ̀ ń sọ pọ́ọ̀tì ẹni tí ń sọ pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí mọ́ọ̀sì tẹ́gbẹ́jọ́ tí wọ́n ń kọ́ kò sójú ọba Yunusa kò lè jáyé ńgbà náà tóun wá dé tí wọ́n ń sọ fún wa pé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ẹ̀yin àáfàá yẹn sì ń tẹ̀lé ẹ̀ sì sọ fún pé ara wa ló ní wọ́n wá jẹ́ Aláàfin Ọ̀yọ́ lẹ́nìí ẹ̀yin wá ń sọ fún Aláàfin pé Aláàfin ló ní o pẹ̀lú máikrófóònù iná máa ń sọ nìyẹn o bẹ́ẹ̀ yóò bá sọ ọ̀rọ̀ ẹ̀yà rántí àwọn tí ọba bá ń gbọ́rọ̀ wa pamọ́ tó bá tó gbé ọ̀rọ̀ wa o bàbá wa fáwọn Dáúdù wàhálà mi ò wá rí yín fín mo kàn ń sọ fún yín pé kẹ́ ẹ túbá ni mo ń sọ fún yín kẹ́ ẹ túbá kó tó pẹ́ o ẹ túbá kó tó pẹ́ o 09037953997 nọ́mbà tí ẹ lè fi dáṣẹ́ tó nìyẹn bí wọ́n bá pè mí lẹ́yìn ètò WhatsApp mi 09078312030 lẹ́yìn ètò nìyẹn nọ́mbà MTN yẹn prógrámù nìkan ni bí wọ́n bá pè lẹ́yìn ètò kò ní tó bá lọ ní mo lè má gbé má tiẹ̀ kò tiẹ̀ ní lọ́nà. àdẹ̀wà ń wòran ẹni kálukú sí ń sọ tiẹ̀ bó ti wù ẹ sì ń wá àwọn afá kan náà wọ́n ń gbà kan tí wọ́n ṣe bàbá wa tẹ́ bá yọ ìmáàmù ayọ̀ ṣe rí àdáyìlá gbọ́dọ̀ sọ fún yín àwọn afá Ògbómọ̀ṣọ́ náà gọ̀ ọ́ mo fi Muhammad búra àwọn afá àwọn àìmọ̀ Ògbómọ̀ṣọ́ wàlẹ̀ wọn ò gọ̀ ọlọ́run ló ń to ẹṣin obìnrin tí ń pè wà lóyún sà. ní ọ̀rọ̀ wọn mọ̀jọ lójú kò mọ̀jà wá lójú. nígbà tó lọ Ìbàdàn mọ tọ́pìkì tó náà fi ṣe wàásù ní láti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtọ́níṣẹ́ ṣe áàtúnṣe gidi kan tèmi kan fún àwọn àdébọ̀ ìgbàgbé ni kì í ṣe nǹkan tó sì pẹ́. bẹ́ẹ̀ni kò sí pẹ́. náà làwọn náà ń pariwo káàkiri ẹlẹ́nu méjì mẹ́ta gbogbo wọn ìwé tí wọ́n kà wọ́n fi ń dà lúrú ni wọ́n lọ́ọ́ ẹ̀sìn. gbogbo nǹkan tó ń ṣe àtàwọn tó sùn wọn mo wò ó ẹ̀wọ̀n nǹkan káàní ṣe peacefully yẹn. wọ́n jáwọn náà sọ̀rọ̀ sí ẹ̀wọ̀n báwọn ṣe máa analyse ẹ̀. àwọn tó ṣe analysis wọn thoroughly. kí ló kúkú conference nìyẹn ẹ̀wọ̀n gbogbo nǹkan ká àwọn ọmọ wèrè tí wọ́n kó lẹ́yìn gbogbo wọn ẹ̀wọ̀n gbogbo nǹkan tó ń sọ ń ta. báwo wọn ọ̀rọ̀ wọn ò jọyàn lójúmọ́ pé èèyàn gbọ́dọ̀ máa analyse ẹ̀. wọn tí wọ́n ti screw orí wọn dàbẹ̀ ni pé wọ́n ń sọ nǹkan iná wèrè tó ń gbòòrò lọ́jà ni kò sí lọ́mọ. àwọn ẹ̀láìsẹ̀ wọn fúnra lára wọn gan mọ̀ pé wèrè náà ń ṣe. everybody average person even àti wèrè kan tó pe rẹ̀ lọ́kùnrin tẹ̀lé wọn ẹ̀wọ̀n máa lè kan láti jẹ́ pé kò rí nǹkan kan sọ gbogbo sẹ́nu kò rí sọ gbogbo pé ọbẹ̀ náà yàn ní yídì tó sọ pé àfẹ́ mọ́sálásí ọba ni ẹ̀ ló ṣẹ̀ ń gbọ́ mi o. wáyé ń gbọ́ yín báyìí wáyé ń gbọ́ yín máa sọ̀rọ̀ à ń gbọ́ yín. mọ́sálásí ọba ni kò sọ̀rọ̀ débẹ̀ títí dàárọ̀ yìí o ní yídì lọ́jọ́ nílẹ̀ ìrìnà last 2 years tó bá yọ ẹ̀ṣẹ̀ tí chief ìbá tó fi ẹ̀ṣẹ̀ yọ kúrò ń bẹ̀ online tọ́bẹ̀. this is the same thing because of one property religion this is not a matter of religion ṣé ń gbọ́ mi sà you get to know pé àwọn bíbí wọ́n kàn lúkádà pọ̀ ká ṣe gbogbo ẹ̀ wọ́n á sọ yé láàárọ̀ wọ́n á sọ bí lọ́sàn-án títí làwọn bàbá yẹn sọ tó burú jù they are just trying to make peace. ọkọ lèèyàn kọ wèrè fún ẹwà àtìgbà tó ń ti ń dalẹ̀ rú àwọn kan jáde fi wọn ní káàní ẹjọ́ káàwé àwọn christian kan náà ń bá ṣé òun nǹkan tó ń ṣẹlẹ̀ lùmí òpònú àwọn tí nípa ti àwọn tó jù lọ kó sípò téèyàn wà lẹ́yìn òun náà dẹ̀ ti sọ pé ẹni ìlú ọba lẹ́ẹ̀fì lálẹ́ tó bá ló. ṣé rí àwọn alákọ̀ọ́sí ìwò bá ṣe ń wo ẹ wo gbé nǹkan ṣe ká gbé fúláàgì jáde sí kábíyèsí ìjọsí ẹ wo gbogbo nǹkan tí ó padà ṣẹlẹ̀ sọ́lọ́ ń padà mú kábíyèsí borí. The time is coming. Hello, sir. Agbọ́yìn. Coming. Àwa ẹ lójú wa. Àwọn gbọ́dọ̀ bá wọn ṣe wọ́n sáwọ́ gbó wọ́n jáde ní. Àwọn ọlọ́dún wa máa bẹ̀bẹ̀ gọ́ọ̀nà bá wa tí ó pònú náà pé gọ́ọ̀nà ni wọ́n àmọ́ pé gọ́ọ̀nà ọmọ nǹkan tó fi ṣe. Ẹ máa ọṣọ lálá àwọn tó rò kíbó náà ṣe fẹnu ara ẹ̀ sọ á lọlẹ̀ láìpẹ́. Bẹ́ẹ̀ ìṣòro àdúrà ìṣòro èpè.
ẹ máa rí ìgbà tó bá máa tẹ́ kọ́ lọ kẹ́kọ̀ọ́ nífẹ̀ẹ́ kọ́ èèyàn kan nígbà tí ọ̀ní tó wà ń bẹ̀ tó jẹ́ bí bàbá ṣe gbìyànjú tó láti mú ẹni yẹn mọ́ra bàbá tó lọ bá lè pé atọ́tẹ́lẹ̀ níyìn kìnnìkan bí ẹni náà ṣe ṣe lẹ́ni yẹn náà dá nígbà yẹn ó pé eléwu yẹn dá tó ẹni tó ń dé fẹ̀ mọ́ wọ́n bí mo ṣe ń sọ yìí. ẹ ló sà. à ń gbọ́ yín wáyé ń gbọ́ yín sà à ń gbọ́ yín bá wa ṣe bá pa sà. kọ̀ọ̀kan kan ní ìlú bí ọ̀ní ṣe fún ẹni yẹn létó bó ti ṣe gbogbo ẹ̀ tó ẹni ọ̀hún wà lẹ́wọ̀n báyìí bí òun tí òfin kà ọwọ́ rẹ̀ ló fi padà ṣe rẹ̀. ṣé nǹkan tí mò ń sọ ti yé yín báwọn náà ṣe ń bá a lọ yìí ẹ máa látùbọ̀ tán wọn àtúntò tiẹ̀ sí dé ìdé kì í ṣe nǹkan tó pẹ́ mọ́ kì í ṣe nǹkan tó pẹ́ gbogbo dàmú dàpọ̀ wọn yẹn a tó ká ojú wọn ń ká because even the peaceful ṣe conference kìíní sí àwọn káàmì ṣe yẹn I don't know what is bad in that just to clear the share every Friday you will start shouting bẹ́ẹ̀ tí wọ́n nìkan ló mọ̀ ọ́ sọ kí náà ń sọ gọ́ọ̀nà ẹ wà lẹ́yìn wa ọ̀tá kan ó wà lẹ́yìn wa ilé kan ó wà lẹ́yìn wa wọ́n wá ń ṣe gbogbo ẹ̀ rádaràda àwọn ọmọ tí wọ́n náà ṣe wù orí burúkú wo tèmi ó fa gbókiri tó ń pè ṣe nǹkan tá a dúró sínú gbó tá a máa sọ̀rọ̀ àtúwọ́tán gbogbo wọn ni. ẹ ṣe nǹkan tẹ́lifíwẹ́rì mọ̀ sá. ìrẹsọ́nà ò sí máa tó ní ẹ̀jẹ̀. bí ẹ̀ka jẹ́ àwọn ọkọ̀ náà kì í ṣe nǹkan tó pẹ́ mọ́ ọlọ́àkọ́lá àkókò alẹ́ bẹ̀ àtàlàfíà. àmì ẹ ṣeun gan sà ẹ ṣeun gan sà. ó dàbọ̀ sá. hello ta ló ń sọ̀rọ̀ láti ibi lẹ́tí sọ̀rọ̀. hello my brother. hello lẹ́tí ń sọ̀rọ̀ sà. ibi lẹ́tí ń pè wá. sábìsì yẹn ọdọ yẹn ẹ chẹ́ẹ̀kẹ́ sábìsì yẹn kò gbé. àwọn tó bá ti ń pẹ́ dákẹ́ má jẹ́ kí ẹyẹ ká máa mú àwọn pọ́ìntì wa wá torí àwọn míì tó bá fẹ́ pè wọlé torí a ní time púpọ̀ ní orí ètò yìí kí má sáré gba kọ́ọ̀lù kankan torí pé wa náà àjọ ń ṣe ni pàápàá jùlọ àwọn àwa tí ó wù àwa náà ká máa sọ lórí káwọn àmọ́ tí àyò gbà wá tá bá ń fi eléyìí náà sọ opinion tiwa náà nípa ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí kò sí tó burú ńbẹ̀ ẹ má jà flash ẹ dákun 79037953997 gbẹ̀níkẹ́ pèsè. hello. hello my brother. yes sir bílẹ̀ tí ń pè wá sir. Ìlọrin ni o. ẹ ṣe gan sa ẹ kú ètò. à ń gbọ́ yín. hello. Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan yóò bàjẹ́. àmì àtẹ̀yìn náà sà. lágbára Ọlọ́run nǹkan yóò ní bàjẹ́ o. àmì àtẹ̀yìn náà. èmi mo pè ní bíi 2 mẹ́ta sẹ́yìn. bẹ́ẹ̀ láti ilé Ifẹ̀ mo rántí. yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmì. ṣùgbọ́n béèrè kan mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ béèrè wọ́n lọ́ máa yẹ ṣé kò sí àwọn Ògbómọ̀ṣọ́ ni. tí kò sí kí ni sà. Ògo Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ tí wọ́n láàyè láka dáadáa. wọ́n pọ̀ dáadáa. nítorí ìdí rẹ̀ o. bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọgbà Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ìbànújẹ́ fún àwa táyì sọmọ Ògbómọ̀ṣọ́ gan. ẹ wọ́n ọmọ wèrè kan láti ìlú Ìwó tó wá ń sọ̀rọ̀ rádaràda sí odidi ọba tó ní tẹ bá sì rí kíní o 500,000 ló dá fẹ́ ẹ̀yẹ́ lè sọ̀rọ̀ sólúwò bẹ́ẹ̀. sẹ́rí ọ̀rọ̀ tó sọ ẹsẹ́ rí pé ogun wa la gbọ́rọ̀ yẹn ṣùgbọ́n tí ò já ṣe ni pé ẹni pé ní ilé ẹjọ́ kò dárúkọ kábíyèsí kò lè fi píṣọ wọn síbẹ̀ so n tí ò jẹ́ aṣọ pé ẹni tó bá bí dánú wọn tó bá tó bẹ́ẹ̀ tí ó bá fẹ́ ṣòfò ayé àtàlẹ̀kì àwọn ọmọ àwọn náà ti mọ̀ pé òfin ti bẹ́ ńlẹ̀ tí èèyàn bá sọ̀rọ̀ tó bá ti dárúkọ èèyàn ẹ̀yìn direct kò dẹ̀ fi píṣọ rẹ̀ sí IoT ní evidence ló fà àwọn náà sì mọ̀nà jẹ́ wọ́n fi fọ́tò bàbá sí àti orúkọ àwọn àtàkàn jẹ́ olóyè láti mọ̀ pé n ti sọ ilé so n tó fà á nìyẹn àwọn náà ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù díẹ̀díẹ̀ àwọn tó ń jọmọ Ògbómọ̀ṣọ́ tó jọmọ kọ́ bẹ́ńbẹ́ tí wọ́n ó ṣe tí wọ́n jọmọ ojúlówó tí wọ́n gbèsè lórí ẹ̀ wọ́n wà dáadáa àmọ́ gbóná ti sọ̀rọ̀ yẹn wọ́n ló ṣèfù ẹ̀ à ń gbọ́ yín sà. nǹkan ní táwa rí tẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan rí tí mo nǹkan láti jọ yẹn láti bí ijọ́ mẹ́ta tí mo ti rí kinní yẹn inú mi kàn ní pé ẹgbẹ́ gbà mí lórí ọ̀rọ̀ pé ìmáàmù sí ọba kí ni tiẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tó wà lẹ̀. kò tiẹ̀ yé wa o kò yé wa o. kí ló kì í pẹ̀lú gbogbo wàhálà tó wà lẹ̀. kò tiẹ̀ yé wa o. ìjẹ́ mùsùlùmí ìjẹ́ kìrìsìtẹ́nì kì í ṣe pé ká máa fi bàlú jẹ́. àbí. bíbélì
torí kìrìsìtẹ́nì lè ní ó ní ká bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. kùránì náà sọ bẹ́ẹ̀. báwọn aláṣẹ. kùránì náà àdìsí náà sọ àti olùlàwọ̀ àti olùsọ̀wọ́ lọ́wọ́ àmọ̀ràn mi ń kún ọlọ́run àwọn èèyàn sọ fún wa báwọn. dá o ọlọ́run á wà pẹ̀lú ní ẹ̀mí ṣìṣe o. àmì ẹ ṣeun gan láti ilé Ifẹ̀. gbogbo ọ̀nà láti ilé o. àmì ẹ ṣeun. ẹ̀mí ìdàpọ̀ lórí ọ̀run ló dára nínú. àmì ẹ ṣe Ifẹ̀ ò ní bàjẹ́ ẹ ṣeun thank you very much. Thank you very much. ìlú Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ kò sì ní dàrú ẹ ṣeun púpọ̀. ẹni bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ó ń rí gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn ara tiẹ̀ náà ò ní gbà á. Wàláì gbogbo wa náà la mọ òótọ́ especially gbogbo àwọn àfáà tí a ti rò pé ọ̀dọ̀ wa láyé ó ti dá. bí àbáwá mọ́mọ́ pàkí kọ́sàn-án ni wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ò ní tírà wọn ò ní ìwé kankan ìwé tiwa àwa náà ni wọ́n ń kà bí ìwé wọn pé tọ́ ìbẹ́ ka ìbí ń bẹ́nu Kùránì yín báyìí ìbẹ́ kàánú Kùránì yín ìbẹ́ kàánú Báíbùlù yín àwa tí wọ́n fọkàn sí páwọn ti àlàáfíà ó ti wá àwa náà làwọn ń fi àbò sí là ń fi tá jẹ là ń fi fẹnú àfi ń ba gbogbo nǹkan jẹ́. ẹ wo olóòótọ́ àwọn àbàtà náà tí wọ́n àwọn àbàtà náà yẹn tí wọ́n gbé ẹ̀sìn wá yẹn àwọn òṣèwà tí ń ṣe yìí wọn ò kéwú tó nǹkan àmọ́ wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run ọba jíṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n fi lò ó ní Islam fi pọ̀ ó ní Kìrìsìtẹ́nì fi pọ̀ àmọ́ àwa mùsùlùmí tèní ìfẹ́ inú là ń lò ìmọ̀ta ẹnìkan ò jẹ́ àlè sọ òótọ́ ọ̀rọ̀ mọ́ ẹ wá sí ìlú onílùú ẹ mọ wíwóróworó ẹ mọ sọ ọ̀rọ̀ tó lè ba ìlú onílùú jẹ́ ẹ ní sọ̀rọ̀ àlàáfíà ẹ sì délùú yín ẹ mọ̀ ṣe ẹ̀yin ò ṣe dáadáa. I don't know mi mọ̀ bóyá ọba tó jẹ́ nísìn Kristẹni àbí mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yin àfà Ọ̀yọ́ tẹ ẹ wá s'Ògbómọ̀ṣọ́ ṣé dédé tẹ ẹ sí l'Ògbómọ̀ṣọ́ yẹn sáwọn àfà Ògbómọ̀ṣọ́ lè wá sí lọ́yọ̀ọ́ lẹ́yìn kára yóò gbé. mo dẹ̀ sọ àwọn àìmọ̀ Ògbómọ̀ṣọ́ náà gọ̀ àwọn àìmọ̀ Ògbómọ̀ṣọ́ wọn gọ̀ àwọn náà ní wọ́n tẹ̀ láti ọba ni o. hello. àbá. yes sir. ẹ kó ètò mọ́tò pé lẹ́ẹ̀kan sí. all right sir. lẹ́ẹ̀kan sí. ẹ rí ìbò yẹn ọgbọ́n ìbò yẹn. bẹ́ẹ̀ á gbìyànjú á gbìyànjú. Ọlọ́run fún wa ṣe. ó sọ̀rọ̀ kan lójú kan. ṣé bí wọ́n ṣe ń darí ìlú nù. wọ́n ṣe ń darí ìlú nù. bẹ́ẹ̀ ni ó sọ. ṣé ẹni tó gbé kárí tó jẹ́ ti omi yẹn kan. láti yẹn kárí gan kọ̀ọ̀tàn di 500,000 lọ. bẹ́ẹ̀ ni ó sọ. nígbà fún bí nílùú tó wà. nígbà fún ìlú tó wà. mélòó tó 500,000 tó jẹ́ ti 500,000 olúwo ṣe rí sí ìlú. àti mo wá gan mo bà wó kọjá. síbí wo ṣe rí. wọ́n fẹ́ẹ́ fún àìjọ ìwó lọ. bẹ́ẹ̀ níbi àdídì nígbà tó fi bẹ Canada ebi kéní ná jìbìtì ló lù ebi à ń gbọ́ ní ọba àwọn. ó dàbí fẹ́lẹ́ wa o. àjọba. yahoo boy náà ike ló ń ná náà. Canada olúwo ń ṣe nígbà tó fi wá sí Canada ó sọ tẹ́ tó ṣe. ọba ń gbó láti ọba tí mo gbó tí wọn ká gbó máa ń lọ rí. ó rẹ̀ gan sọ ìyàwó rẹ̀ tọ́kọ́ fẹ́ Amẹ́ríkà tó fi ilẹ̀ àti ọtí kọ̀ọ̀rọ̀ àwọn ẹlẹ̀ ọ sọ ó ní ọkọ̀ oníyàwó ìlọ́kọ̀ òde agbọ́. wá ní àtàwá iṣẹ́ gidi lọ́ba àtàwá ṣe olórí ọba àtàwá ipò ńlá tó gbà ẹ̀yẹ tó gbà nílùú Amẹ́ríkà olórí àwa Amẹ́ríkà bí burúkú tí wọ́n tẹ̀jọ́ sọ̀hún bí àwọn hàn èjìdé kó fi ìyàwó ẹ̀ hàn ìyàwó rẹ̀ hàn bẹ́ẹ̀ kábíyèsí kó fi ìyàwó ẹ̀ hàn ìyàwó rẹ̀ kó kó wọn jáde ó tún ní kó kó wọn jáde láti kọ̀m̀pẹ́t. kíyèsí mélòó ló ń lo bẹ́ńkì lógún ọ̀sọ́ mélòó ló ń lo bẹ́ńkì sọ
ló ń lo bẹ́ńkì l'Ógbómọ̀ṣọ́. bẹ́ńkì ni èèyàn mélòó ló ń lo bẹ́ńkì l'Ógbómọ̀ṣọ́, èèyàn mélòó ló ń lo bẹ́ńkì l'Ógbómọ̀ṣọ́. bí àwọn ẹlòmíín bá ń sọ̀rọ̀ ńgbà mi jẹ́ máa ń pè ìdílé ní bàbá olówó nígbà mi já ẹ̀yin mo lówó tó lówó lọ́wọ́ ta fúláwà lẹ́yìn fúláwà tí tó ń ta kí ló tó ń ta láyé l'Ógbómọ̀ṣọ́. àwọn ní kọ́mpẹ́nì márùn-ún Nàìjíríà ṣe dáadáa, kọ́mpẹ́nì márùn-ún tó ṣe dáadáa kábíyì ọkẹ́ jẹ́ pé kìíní kọ́mpẹ́nì márùn-ún. ẹ má jẹ́ ká fi sí ká fi ṣe nǹkan o àbò sí ṣe nǹkan. ọ̀rọ̀ ẹ̀ pé kábíyèsí ní sùúrù ó ní sùúrù ni ìjẹ́ kírísítẹ̀n tó ń wọ́n yọ tọ́lé àti òjijì ò lè ṣe kankan yóò kàn bẹ̀. kí èsì sáà náà fẹ́ yọ tọ́lé àti ìgbé ògùn yóò kàn. lónú òkò ẹ bá kó gbòdògbòdò bí ogún tọ́mọ́síláṣí alájẹ àwọ̀ tọ́ba náà fẹ́ pàǹdẹ̀gbọ̀n wọ́n bá yìnbọn fún ọ àbáyẹn ọ̀fẹ́ ẹ ṣe báwọn olóṣèlú Nàìjíríà yóò ṣe mo fẹ́ wù àbí àwọn olóṣèlú Nàìjíríà tó ń wù wá bó àwọn olòṣì dáadáa àwọn ọmọ ẹranko láti wọ́n wá dìgbà lọ. ẹ ṣeun gan sa. láti máa pè ọ́ dàbọ̀ fún un. sàmúlẹ̀ láti New York ẹ ṣeun gan. ìyẹn fi hàn pé tó bá wò pé òun ṣe kinní kan àwọn èèyàn sọ bóyá òun mú jẹ àwọn èèyàn wù ọ ni o wọ́n wù àwọn ò sọ̀rọ̀ gbogbo ẹ̀yin olówó tẹ ẹ pọ̀lẹ́yìn olówó yìí ni wọ́n ń sọ yẹn mi ò àwọn tí wọ́n tó dákọ̀ náà dákọ̀ mi ò tó dákọ̀ èèyàn torí mi náà ò ní ọlọ́jẹ́ mi náà ò ní ni àmọ́ ń tán lọ́wọ́ ń tán lọ́wọ́ ni wọ́n ń sọ béèyàn bá tiẹ̀ lówó lọ́wọ́ tó bá fowó yẹn ṣe ń tọ́ da ayé ó sọ̀rọ̀ yẹn dáadáa ni ńdọ́lọ́ náà fẹ́ lómi opportunity náà ní òmùjọ sórí ibù mo máa ń challenge ogun ẹni tẹ́ jẹ́ àfà tá a máa ń pè wá láti ìta tẹ́ ẹ máa sọ̀rọ̀ tako ọba Ghandi mo fẹ́ bí question kan tí ọba yẹn bá fẹ́ lo jàlálà rẹ̀ tí ọba yẹn bá fẹ́ lo ẹgẹ́ bí àṣẹ tó bá yọ ìmáàmù tọ́lẹ́ àkúò tọ́yọ̀ àfà tọ́lẹ́ àkúò ní ìmáàmù kí lẹ fẹ́ ṣe gan ẹjẹ́ abèrè ṣẹ́fẹ́ wá fìlú yín lẹ̀ fẹ́ wá máa sọ ẹ fẹ́ dá sí tí ọkàn yín ni ẹ jẹ̀bi ṣùgbọ́n yín kálukú yín náà ọ̀pọ̀ nu yín àmọ̀ pé ọ̀pọ̀ nu yín owó ọ̀pọ̀ nu yín ìfẹ́ inú kò dẹ̀ sí tí máa bí ìfẹ́ inú tó ju owó lọ ẹ sì máa ń wu àwọn àfa Ògbómọ̀ṣọ́ láwọn àyè mọ̀ bí ẹni tí ò mọ ti ń ṣe wàláhì tàláhì àti ọlọ́ ni wọ́n tẹ̀lé àṣẹ ọba ni lọ́wọ́ gbà táwọn àfa Ògbómọ̀ṣọ́ bá ti ní mọ́ wá sí ìlú Ọ̀yọ́ wá sí Ìbàdàn wá sí Ìlọrin láti máa wá pàṣẹ fún yín tẹ́ fẹ́ ṣe ní rájà tí máa wá sí ìlú wá pàṣẹ fún wa láti mú wá sọ tá bá ní kẹ́ wá sí wá síbi kan ẹ sọ̀rọ̀ Ọlọ́run ẹ sọ̀rọ̀ tí ó táyé ṣe ẹ má sọ̀rọ̀ láti máa fi gbèlẹ́ ẹnìkan pé lágbájá ìgbà tó dé ní kìnìkan ẹ wo àbòsí ńláńlá ìlú tẹ́ ẹ ti mọ̀ tí ì ṣe èní tí ì sànà. àwọn àfa Ògbómọ̀ṣọ́ wọn ò gọ̀ wọ́n sì mọ tó yẹ wọ́n ṣe ẹ sì mọ kí ó jù wá lọ l'Ógbómọ̀ṣọ́ ẹ mọ Ọlọ́run ju àwọn àfa Ògbómọ̀ṣọ́ lọ kọ́ra ẹ̀ tún mọ Ọlọ́run tó wọn bẹ́ẹ̀ bá mọ Ọlọ́run tó wọn ni ẹ ní mọ wá tún mọ wá sọ kẹmọ wá kẹ́nìkan mọ kí àfa kan dìde sọba kó sọ pé mọ́ṣáláṣí tó tọ́pọ̀ bá lóní kó lóun kọ́ lóní yìí tó bá sọ pé ó bá ló fi jẹ́ kọ́ ló fòun jẹ́ kẹ́sì mọ sọ̀pọ̀ọ̀sì níbẹ̀ kẹ́ mọ́ lè sọ̀tọ̀ nípa àfa ìtẹ́ sọ̀hún kò rí bẹ́ẹ̀ torí àwọn náà ò lè gbá bẹ́ẹ̀ lù wá so jásí pé ẹ̀ mọ Ọlọ́run àwọn àfa Ògbómọ̀ṣọ́ yẹn ni wọ́n wá dákẹ́ ọba ń sọ fún wọn kí wọ́n ṣe sùúrù ká má fi ọ̀rọ̀ yẹn bàlújẹ́ àwọn náà wá dákẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ tí ò máa ń ṣe ṣé ọba tí wàá pé àwọn náà wò pé àwọn tẹ̀lé àṣẹ ọba wọ́n bá sọ̀rọ̀ tó bá take action wọn kí lẹ́ fẹ́ ṣe kò rọrùn fún yín láti wá pọ́n lu yín kẹ́ wá máa jà ń lu náà ẹ jẹ̀bi ẹ̀wọ̀n lẹ́kùn sí báwọn evidence tẹ́lẹ̀ láti máa wá fi ìlú òǹlù yín lẹ̀ láti máa wá dà lóńlù láti máa dá sọ̀rọ̀ tí ọkàn yẹn sọ fún wa náà ó níyàwó mẹ́ta èyí ò náà mo sì kò lọ́pọlọ
ọlọ́run kàn fún opportunity pé ẹ lọ kéwù Saudi ọlọ́run sì dàrọ́ sànú yín níwọ̀nba ìyẹn ò sọ fún kẹ́mọ́ wíwí ìmọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà níjọ́ kìnìún àná ó challenge bàbá àpàkò yìí pé ẹ mú evidence kan wá ẹ̀sàgẹ́tì tí ìmọ̀ọ́mù ti sáìn yìí pé ọba kìnìún kan wọ́n kó bá ti fún wa fún ó fún 3 million naira ẹ dákun nígbà wọn mú wá fún ìyàwó mẹ́ta yìí ló fún mọ̀ ń bọ̀ lórí ọ̀tọ̀rọ̀ tiẹ̀ torí ìmọ̀ tí máa ń ṣe yín ẹ gbàgbé pé gbogbo pátá àjọ wa ni bó bá lówó jù mí lọ tó bá mọ kí ó tó ṣe kinní kan o ò ní torí ẹ̀ kí mi àtẹjọ dúró tó lókun tí máa rìn ká dáa fún ọ àti bó tó mọ̀ gbogbo yín kan sá máa sọpọ́ọ̀tì àfàtọ́lẹ́à pẹ̀lú fẹ́ẹ́nú èyí tí wọ́n ń wí ikú wí ń tẹ́ mọ̀ ẹ̀ kàn jókòó láti wà tó pẹ́ tí láwọn followers àwọn sì ń tẹ̀lé yín náà bẹ́ẹ̀ ẹ ń fi ògùn fún àwọn ni kò yé wa torí pé ẹ ká mọ rólà ká inú àwọn followers yín tó sọ fún yín pé ìdẹ́ ń wí ọkàn yìí ṣé dáwà tẹ́ gbé lọ́wọ́ nìyẹn àwọn káàní jáde wọ́n dìfẹ́ǹdì ara wọn wọ́n sọ̀rọ̀ ìwọ orí ọmọ mẹ́ta sọ pé yẹn kìrìsìtẹ́nì Ìmáàmù Tọ́lá òkò gbogbo yín pọ̀ kí ni tiẹ̀ owó tí kí ló tiẹ̀ kàn yín gan wáyé tiẹ̀ rán gbèsè ayé ara yín kí ló dé tẹ̀ tiẹ̀ rán ibi ayé tí ń ṣe yín gan ṣé gbogbo tó lọ́tẹ̀ fẹ́ tọ́lọ́ lọ́run ti ṣe fún yín ni ìlú gbogbo yín náà sí ìlú yín ti dáa tán wáyé tẹ̀ rántí ìlú ọ̀rọ̀ gbèsè ayé ìlú yín náà ẹ fi bùkátà ìlú onílùú lẹ̀ fún ẹ fi Ògbómọ̀ṣọ́ lẹ̀ fáwọn tó lògbómọ̀ṣọ́. hello. hello ẹ ti wà lórí ètò. àyẹ̀ká sọ ẹ pé tó. yes sir. olúwa wà pẹ̀lú yẹn máa mọ́ ṣe o. àmín àmín ẹ ṣe gan sàtẹ́yìn náà. ṣe pẹ̀lú kọ́lọ̀. àmín àmín àmín. ẹ rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lógbómọ̀ṣọ́ àwọn mẹ́ta péré náà dẹ̀. àwọn mẹ́ta péré. bẹ́ẹ̀ ni wọ́n dá lógbómọ̀ṣọ́ rú bẹ́ẹ̀ ni mo lè máa dárúkọ wọn. bàbá Èjìdé wà nù wọn. ogun wà nù wọn àti sẹ́nitọ́ Adéṣeun àwọn tó ń dá lógbómọ̀ṣọ́ rú nìyẹn. orí ètò lẹ́wọ̀ ìfẹ́ kẹ́ máa dákọ̀ lórí ètò ní orí afẹ́fẹ́ láwa o. kò sí mi ò bẹ́ẹ̀ lè suggestion tèmi ni mi ò bú wọn mi ò dẹ̀ sọ̀rọ̀ bú kọ́ bá pè mí lọ́la màá sọ nǹkan tí mo tún sọ yìí mi ò bú wọn. gbọ́dọ̀ mi. ṣùgbọ́n tí mo fẹ́ kó yé wọn ni pé ìtàn náà kọ sílẹ̀ wọ́n kọ ìtàn lẹ̀ fáwọn ọmọ wọn ni kọ́ ló ń pé lọ́la àwọn ọmọ náà ń bọ̀ àwọn náà ń bọ̀ àdàgbà àwọn ń bọ̀ àgòkè àgbà o àwọn ọmọ náà ń bọ̀ wá ní di position ló fún ọ̀ṣọ́ yẹn o àwọn ọmọ irú àwọn báyìí ṣe àbí ìyá ní bàbá sílé tó gún bá ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ibo ni ká fẹ́ fún wọn sí. ìròyìn ọ̀hún táwọn bá ní ìdùnnú lè kán tán lágbára tán ní gbogbo ẹ̀ kọ́ lo àwọn tó ń lágbára o. tó ń lágbára kò ń ṣe ní kò ń ṣàná láti jọ ń gbé papọ̀ pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ àwọn ṣe wáyé tó jẹ́ pé lẹ́nìí nìkan wá láti ibì kan ló wá máa dá wàhálà rẹ̀. sọ́nu gbogbo fámìlì wọn àwọn mẹ́ta tí mo dá wọ́n fẹ́ sọ́nu gbogbo fámìlì wọn kò sí kírísítẹ̀nù wọn. ní orúkọ wọn sì báyìí wọ̀rọ̀ táwọn kan àti méjì tó ń ṣe wọ́n ti ń sọ di another thing sí wọ́n ti ń bẹnu àtẹ́lù wọn. nígbà táwọn kan bá bẹnu àtẹ́lù ẹ̀sìn tí wọ́n tó ń bẹnu àtẹ́lù àwọn bàbá ṣé àwọn ọjà pàdé wọn ní ìyá ṣé gbọ́dọ̀ mi àwọn àgbà bàbá yòó rò nìyẹn o wọ́n kò rò pé àwọn rò pé àwọn ṣe nǹkan tó da lójú ara wọn wọ́n rò pé àwọn nǹkan tó da àwọn wà lórí àrè àwọn wà lórí àrè àwọn wà lórí àrè ẹ máa padà jẹ̀bi ni máa padà jẹ̀bi ni máa padà jẹ̀bi ni because tí ẹ bá ní kò ní dàrú tó bá padà lọ dàrú ẹ máa padà jẹ̀bi ni ọ̀tọ̀ fẹ́ gbọ́ ni wọ́n máa padà jẹ̀bi àwọn mẹ́ta máa padà jẹ̀bi wọ́n dẹ̀ máa pè wọ́n síbọ̀ ṣe ní kò sí bá máa pè ajáfà ní torí ìkòkò tàbí ṣe wọ́n máa pè wọ́n torí gbogbo wútúbà tí gbogbo pátápátá wútúbà tí ìmáàmù ṣe láti lẹ̀ kò sí ètò wọn síbẹ̀ kó fèrè sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti síbẹ̀ tí wọ́n máa gbọ́ ni. wọ́n máa gbọ́ sí wọ́n máa gbọ́ pé ìmáàmù sọ báyìí sí wọ́n máa gbọ́ ni kí ni step táwọn ń tèkì kí step ni wọ́n máa rí lára ìmáàmù gbá ọ̀rọ̀ tí yàtọ̀ ìmáàmù ẹnibọ̀dù ọ̀rọ̀ tí yàtọ̀ ọ̀rọ̀ tí ìmáàmù ń sọ ó yàtọ̀ wọ́n máa rí lára ẹ̀ náà fún àwọn ọ̀tẹ̀ kò sí sáì pé wọ́n bá ìmáàmù sọ ẹni tẹ̀ pé kó dàrú tó bá máa dàrú wọ́n máa bàjẹ́ nílùú táwọn náà tó lọ́ba tó níjó táwọn náà táwọn ọmọ wọn wà bẹ́ẹ̀ tí ìyàwó wọn àtàwọn ọmọ tó gbogbo fámìlì wà bẹ́ẹ̀ ló dà ní ṣé kó bàjẹ́ ló dà ìdòkúlé ni àti àwọn fọ́ yẹn kán lọ bó ṣe dà lẹ́nu yìí ẹ bá yẹ kí àti sẹ́wọ̀n lè gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ẹ bá gbàgbé láéláé káwọn náà lò tó bá lọ tọ́ wọn bàjẹ́ a máa dárúkọ wọn o ẹ̀mí àwa tá à ń bọ̀ lẹ́yìn wọn a máa dárúkọ wọn a máa ní èmú orúkọ ọba ìgbà àwọn lọ́sọ̀tà lóògùn ọ̀sẹ̀ jẹ́ orúkọ ọ̀dẹ̀ a máa lísì orúkọ ọba ìgbàgbà la máa kọ́ sẹ́ ara sábọ̀lù ọba ìlóògùn ọ̀sẹ̀ jẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́kọ̀ sí lára kírísítẹ̀nì èwo ni kírísítẹ̀nì jà jáde tó wà lóògùn ọ̀sẹ̀ kò sí baptist church tó wà lóògùn ọ̀sẹ̀ tó hàn ní issue
church kankan ẹ lọ bèrè wo dáadáa kò sí Baptist church kan tó wà lógun ọ̀ṣọ́ tí ò ní issue bá dé báyìí pé kó kálukú máa lọ́lẹ̀ ní peace tí ò sí sí wàhálà gbogbo láti ilẹ̀ gbogbo Baptist láti gbà tí wọ́n tọ́ ti bí àwa wà lógun ọ̀ṣọ́ sí Baptist church ní débẹ̀ ẹ̀rọ kálukú máa lọ lẹ́yìn ọwọ́ ọ̀sẹ̀ ní kò síjà so ìmáàmù náà ti ní àwọn èèyàn tó kó sẹ́yìn wọ́n ti tó ẹ̀ náà kó lọ dájọ́ sílẹ̀ náà tí orúkọ ẹ̀ tí kábíyèsí bá làwọn ọ̀fẹ́ wọn ní ó tẹ́ wọn ní mọ́tíláṣí ìlú wọ́n tó láti dájọ́ sílẹ̀ ó kọ́ ọ̀yàn kọ́ lọ dájọ́ sílẹ̀ náà àkọ́ dàrú ló dà ní kí peace wọ́n ló ṣe pàtàkì náà wọ́n táàsì lókun ọ̀ṣọ́ tá wà nílòkèrè tí ṣé ká máa gbọ́ lábúkú láwọn fámìlì àwọn máa wòrán fún àwọn afọ́ lẹ́ràn àbí tọrọ olóògbé àwọn náà láwọn ọmọ tó bá tọrọ wọn dàrú ká máa dárúkọ wọn á tẹ̀sí bẹ̀rẹ̀ sí dárúkọ wọn sí àdẹ̀ní mẹ́rin kò lórúkọ wọn àwọn mẹ́ta yẹn náà dàrú gbọ̀ṣọ́rú pẹ̀lú ẹ̀ ní ṣètò ṣe pẹ̀lú ògbọ́n náà ẹ bá mọ̀ ṣe lágbára náà. ó dáwọ̀. orúkọ yín lẹ́ẹ̀kan sísà. ọ̀mí láti kó. ilé orúkọ yín Mr. láọlá lórúkọ. Mr. ok láti Èkó ẹ ṣeun God bless you sir. ṣe rí èyí tẹ́mi mọ̀ ní wípé wọ́n ní àwọn ẹni yìí àwọn tí wọn ò bẹ̀rù kí kọ́lájà àwọn fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ àwọn fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n da gbogbo ẹ̀rú ni kí wọ́n wá fi kíní yẹn bá orúkọ bàbá Ṣọ̀ún jẹ́ bàbá Ṣọ̀ún náà ti wá rí tragedy yẹn ó ní wọ́n fi ń ṣe lókì bàbá mọ̀ nǹkan tó lè ṣe o ní ìjọ tí bàbá Ṣọ̀ún lọ síwájú mọ́ṣáláṣí tí wọ́n hólé wọn lórí bàbá yẹn mọ tí wọ́n lè ṣe o bàbá Ṣọ̀ún mọ̀ ní sọmọ kéré nú ayé o mo rí àwọn píkṣọ̀ gan bàbá Ṣọ̀ún ti bá àwọn èèyàn ńlá ṣe gan àwọn aláṣẹ wallahi ta'ala ilasis àwọn aláṣẹ bàbá lè pàṣẹ pé ẹ̀yin gbòdògbòdò máa bọ̀ wá ẹnu anybody ṣùgbọ́n onílù onífẹ́ kó tú àwọn kìrìsìtẹ́nì táwa mùsùlùmí tá hàn àtàkì ní gbogbo gbà àwọn náà gọ̀ mo dẹ̀ sọ fún wa pé ìlú yìí ṣe ìlú mùsùlùmí ìlú tó combine ni tó contain gbogbo ẹ̀sìn ní ìṣẹ̀ṣe kìrìsìtẹ́nì mùsùlùmí Islam nígbà tí àwa kan bá ń àtàkì ẹwọ Mugafalu bọ̀bọ̀ oníyàwó mẹ́ta yìí náà tó náà wájà tó máa sọ pé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin kàǹpẹ́ kíni tí gbogbo ẹ̀yin tẹ̀ kíni ṣé ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀yin burú ni. Hello orúkọ ibi lẹ́sìn pè wá. láti máa ẹ̀rọ sà láti Port Harcourt. ọ̀gá mi àti ń já o. ẹ̀rọ sà. àti ń já o àmọ́ sọ lẹ́yìn ètò. àwọn àgbẹ̀lẹ́ yà fọ́ Mr. Aláìdé láti Port Harcourt. ẹ kú à ń gbọ́ yín sà. sáfìsì yẹn ọ̀dà ìpín padà Mr. Ọláìdé láti Port Harcourt àwọn ojúlówó ọkọ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn àwọn jásí pé wọ́n ní tọ̀ àwọn ní ẹbí àwọn lára àwọn lọ́mọ àwọn ní gbogbo ẹ̀ nípa l'Ógbómọ̀ṣọ́ àwọn ò fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ gbogbo ohun tó bá ti lè mú wàhálà wá àwọn ò fẹ́ pé wọ́n ní Mr. Ọláìdé Port Harcourt gbogbo àwọn àwọn tó ń bá ṣe láti New York láti Amẹ́ríkà ni gbogbo wọn náà ni wọ́n lẹ́bí wọn fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ ẹni bá fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ ẹ dákun ẹ ti ẹ̀já bira wa ná ìmáàmù ṣe wá débi ká kú síbẹ̀ ká dà lórí ẹ̀. ẹ gbọ́ ẹ dákun tí bá pẹ́ ìfẹ́ bá tún ti pè. Hello. àfà Yes, sir. mo tó padà lẹ́ẹ̀kan sí. ẹ káàbọ̀. ẹ dákun wọn èjìdé kọ́ mọ́sálásí ebi wọn lówó. owó wà. lówó wọn lọ kọ́ mọ́sálásí gbogbo ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n bá tọrọ lẹ̀ bí kọ́lé àti ìmọ̀ ṣe rí ìmọ̀ mú bẹ. àbí. ìyẹn kó sì kó ń bẹ. láti wọn kọ́ mọ́sálásí àwọn nìkan lè dá kọ́ mọ́sálásí wọn. tí wọ́n kọ́ Lájí Fatai Buhari wọ́n kọ́ mọ́sálásí náà. àbí náà tí wọ́n kọ́ tó tó fáǹjù Ọlọ́run kọ́ mọ́sálásí. tó tó tóbi dáadáa. tọ́lá àgbàṣe ìmọ̀ mú bẹ. àbí náà. Limamu parapọ̀ Ògbómọ̀ṣọ́ tọ́lá. àwọn ọmọ ẹranko tí wọ́n tẹ̀lé wọn bá fi àwọn ọmọ ẹranko wọ́n bá rí ọba àbẹ́ẹ̀fín ẹranko láàrín ní ọmọ ẹranko yẹn kí wọ́n gbogbo wọn tẹ̀lé lọ ìgbà mélòó ní èdè
mọ́sáàsì pátá ìbuhari kọ́ mọ́sáàsì bẹ́ẹ̀ni igbákejì ààrẹ mọ́sáàsì ọ̀hún bẹ́ẹ̀ni mọ́sáàsì ọ̀hún ìdè wọn náà kọ́ akọ́ mọ́sáàsì bí àṣẹ rí mọ́mù àmọ́ ṣẹ́gbó yẹn lóní o ní o lóní tí àwọn bàbá rẹ lọ́kọ̀ náà wọn náà sọ lóní mọ́sáàsì ìran sọ lóní mọ́sáàsì bẹ́ẹ̀ni ó ṣe rí gẹ́gẹ́ inú wa sọ lọ́yọ̀ wọn ní aláàfin lóní mọ́sáàsì gbọ́ ẹni tí ló kù èyí tí ń bẹ lọ́dọ̀ àgbò náà ìran sọ lóní wọ́n lè mi ìwálé tí ń bá wálé bá ọba olúgbọ́n pé tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹlòmíì ń yẹ̀yẹ́ lè olúgbọ́n á dìde yẹ̀yìn àwọn á dìde ẹ wá dúró bẹ́ẹ̀ di yín tọ̀hún tọ́jú ọba bí yín ẹ lè dìde kẹ́ ẹ sọ̀rọ̀ lálẹ́ ẹ̀ olùgbọ́n sọ ṣe ní development ọba tẹ̀ ń bẹ ní agbègbè Ògbómọ̀ṣọ́ tẹ̀ ń bẹ ní gbogbo Ògbómọ̀ṣọ́ tẹ̀ ń sọ̀tì ara yín ìlú òṣèlú lọ síwájú káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọn máa tòṣì lọ́nu wọn máa tòṣì lọ kò sí sẹ́ńlù kẹ́ńlù nínú ìlú báyìí ìlú wọn dàbí pé ìlú tó gún ti ṣẹlẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ sílẹ̀ Haúsá àti Ìgàngán tí ìlú bá dáa ní òun ní lọ náà bẹ́ẹ̀ni o àtọ́gbọ̀nsọ̀ bá dáa ní òun ní lọ bẹ́ẹ̀ni lọ kó sílé wọn á fi rí i ẹ̀wọ̀n àfọ̀tẹ̀ tẹ̀ gbogbo èjìdé yìí kọ̀yẹ́kẹ́ ẹ máa bá wọn wí ọmọ lè náà mú yẹn kọ̀yẹ́kẹ́ ẹ máa bá ọmọ ní kì í ṣe bàbá lọ́dọ̀ tèmi ọmọ ní lójú tèmi láàkàì ni yọ ọmọ bí ó ti máa gbọ́rọ̀ kalẹ̀ àkàì ẹ̀yin tẹ́ ẹ mú ìmọ̀mù yìí wá tó gbọ́n sọ tẹ́ ẹ mú wá ọlọ́mọ ẹ lójú tó gbọ́n sọ o ojú tó gbọ́n sọ gbáà ni mú lé ọkùnrin wá tó gbọ́n sọ òun sọ anílà àkáàdì bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ rí yàn nílùú ìmọ̀mù tí wọ́n máa gbé kalẹ̀ ọ̀rọ̀ nílùú ìmọ̀mù ni kákéwù nìkan ni à ń fi yàn ìmọ̀mù ẹni tó bá nílà àkáàdì tó tẹ̀ kéwù lọ́yẹ̀ kẹyàn tó nílà àkáàdì kéwù nìkan lọ́kàn bẹ́ẹ̀ bá nílà káì kò ní lè gbé kéwù gan tọ́lọ̀ ké gan kò ní lè àgbékalẹ̀ ọ̀rọ̀ dáadáa. ó wá ń dàrúwarú ó ń pín àwọn èèyàn tó ẹ pé ìfẹ́ ọmọ ìyá ni wá láti lẹ̀ ọ wá dìbà ìdíwà. ó dàbọ̀. ẹ ṣeun sà kò ní bàjẹ́ tọ́ torí pé ọjọ́ ti lọ aago 4 ti fẹ́ lù oní ò jẹ́ kí tí a bá ní kí a máa sun ejò bó ti gùn tó àdáná sunlé èdè mi náà fẹ́ sọ ni pé ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ imam tọ́lẹ̀ àfà tọ́lẹ̀ tẹ́ ẹ gbà pé ìmọ́lẹ̀ kan rèé àfà ni ṣùgbọ́n ìlú ò fẹ́ èèyàn àwọn ilé ní kì í sọ wọn yóò ẹ sì nífẹ̀ẹ́ nìyí kò sí tó gbé kẹ́ ẹ lọ ra ilẹ̀ gbogbo tẹ̀ sí àná tẹ̀ fi ń gbé àwọn èèyàn lọ́tọ̀ lọ́sì tẹ̀ ń ná lọ tẹ̀ ń fáwọn ọlọ́pàá tẹ̀ ń rà rẹ̀ sí àwọn èèyàn káàkiri yẹn ẹ bá ti fi lọ kọ́ mọ́ṣáláṣí. Sanusi Lamido níjọ́ tí wọ́n yọ Sanusi Lamido àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Sanusi Lamido wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì fi jẹ ìmáàmù bòmí lẹ́sẹ̀kẹsẹ̀ iná ń pè ní jẹni ọlọ́ọ̀ nìyẹn pé ó nífẹ̀ẹ́ èèyàn ó fẹ́ ṣàánú ẹ̀ nìyẹn èwo ni tẹ́ ẹ jẹ́ tí ìlú wà láǹṣẹ̀lẹ̀ náà lù ẹni ẹjọ́ ọ̀la wàhálà pé ẹ wúro mú bá rí kẹ́ máa sọ̀rọ̀ wúrowúro àwọn gbogbo kí ló dé. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.